ó ti wá di woro sí woro o. Òṣèré lẹ́wà ní Ìyábọ̀ Òjó tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Queen Mother ti jáde síta láti fèsì sí ohun tí òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lizzy Anjorin ṣe àti àwọn ìyókù rẹ̀. Èyí ni ohun tí ó sọ. Tí a kò bá sì gbàgbé lórí bí àwọn méjèèjì kò ṣe jọ gba ti ara wọn, tí ó sì jẹ́ wípé ọ̀rọ̀ wọn dàbí olóńgbò àti eku ni, tí ó sì jẹ́ wípé ní gbogbo ìgbà ni àwọn méjèèjì jọ máa ń bá ara wọn fa wàhálà ní orí ayélujára, tí a kò sì mọ ohun tí ó fa ìdí ìjà wọn. Ṣùgbọ́n láti ìgbà tí ọmọ Ìyábọ̀ yẹn Priscilla ṣe ìyàwó débi wípé ó bí ọmọ ní àìpẹ́ yìí ni a ti rí tí Lizzy Anjorin ti ń jáde ní mẹ́sàn-án mẹ́wàá lórí ayélujára fún Ìyábọ̀ Òjó, ọmọ rẹ̀ àti ọmọ ọmọ rẹ̀. Kódà níbi tí ó lè dé ṣe ni Lizzy Anjorin tún wípé kò kì í ṣe ọmọ ènìyàn ni ọmọ tí Priscilla bí fún ọkọ rẹ̀ ìyẹn Juma Jux tí ó wá láti orílẹ̀-èdè Tanzania, wípé ọmọ láńgídí onírọ́bà tó ń lo bátìrì ni Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ Priscilla ń tà fún àwọn ènìyàn lórí ayélujára. Ní èyí tí Ìyábọ̀ Òjó sì ti jáde síta lórí ayélujára láti fèsì sí gbogbo ọ̀rọ̀ tí Lizzy Anjorin àti àwọn lórí ọmọ ọmọ rẹ̀ ìyẹn Rakeem Ayọ̀mídé Nkambala. Èyí ni ohun tí Ìyábọ̀ Òjó sọ. Ó wípé lóòótọ́ ó ti tó ìgbà díẹ̀ sẹ́yìn tí mo ti rí irú ẹ̀rín báyìí gbẹ̀yìn, ṣùgbọ́n àwọn fọ́nrán tí mò ń rí kàn ń pa mí lẹ́rìn kíkankíkan ni. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé láì ṣe àwàdà rárá, gbogbo àtẹ̀jíṣẹ́ yín, ìpè yín àti fọ́nrán yín pátápátá ni mò ń rí. Kódà tó fi mọ́ àwọn tí ó ń béèrè wípé kí ni ìgbésẹ̀ tí mo ti gbé lórí ìbanilórúkọ jẹ́, èébú, ọ̀rọ̀ ìwọ̀sí, rírokúsí ni àti èpè tí Lizzy Anjorin ti ń ṣe fún èmi, ìdílé mi, àgàgà ọmọ ọmọ mi. Ṣùgbọ́n mò ń tiraka láti wà ní àlàáfíà nítorí wípé ènìyàn tí Ọlọ́run bá ti bùkún, kò sí ẹ̀dá kankan tí ó lè yí padà. Òṣèré lẹ́wà ní Ìyábọ̀ Òjó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí gbogbo ènìyàn bá lè mọ̀, mo fi ń dá yín lójú wípé gbogbo fọ́nrán yín, àtẹ̀jáde yín àti ọ̀rọ̀ burúkú yín pátá ni àwọn agbẹjọ́rò mi ti ṣàkíyèsí rẹ̀, tí ẹ sì máa gbọ́ láti ọ̀dọ̀ wọn ní àìpẹ́ yìí. Ìyábọ̀ Òjó tún wípé ẹ̀yin ènìyàn mi, ó ti tó bí oṣù mélòó kan sẹ́yìn báyìí tí mo ti ń mójútó ọ̀rọ̀ ìdílé mi nípa ṣíṣe àtìlẹ́yìn fún ọmọ mi tí ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ ní àìpẹ́ yìí. Mo sì ń ṣe ìtọ́jú tí ó péye gẹ́gẹ́ bí ìyá fún ọmọ. Ṣùgbọ́n ní àwọn àsìkò bí eléyìí tí mi ò ráyè, níṣe ni àwọn agbẹjọ́rò mi ń ṣe iṣẹ́ wọn bí iṣẹ́, tí wọ́n sì ti ṣàkíyèsí sí gbogbo ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ káàkiri lórí ìdílé mi, wípé lọ́gán tí òun bá ti padà sí ìlú Èkó ní ayọ̀ àti àlàáfíà, báyìí ni òun yóò bẹ̀rẹ̀ láti máa gbé àwọn ìgbésẹ̀ tí ó tọ́ àti èyí tí ó yẹ lórí gbogbo ọ̀rọ̀ burúkú àti fọ́nrán tí àwọn ènìyàn ṣe lórí ìdílé òun. Bẹ́ẹ̀ ni ó tún fi àsìkò náà dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún ìfẹ́ àti àtìlẹ́yìn tí wọ́n fi hàn sí òun àti ìdílé òun. Ó wípé òun nífẹ̀ẹ́ wọn gidi gan, kí wọ́n sì tẹ̀síwájú láti máa jẹ́ irú ènìyàn tí wọ́n jẹ́, wípé òun yóò túnbọ̀ máa jẹ́ kí wọ́n gbọ́ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni ó fi àdúrà parí ọ̀rọ̀ rẹ̀ wípé Ọlọ́run yóò bùkún wọn. Bàbá Mohbad, Mr. Joseph Alobama tún ti jáde síta lórí ọ̀rọ̀ DNA test. Èyí ni ohun tí wọ́n sọ. Bàbá Mohbad ti jáde síta lórí ayélujára tí ń tọrọ ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà lórí DNA tí adájọ́ àgbà ní kí wọn kó lọ ṣe. Ṣebí tí a kò bá sì gbàgbé, ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ni bàbá Mohbad tí a mọ̀ sí Mr. Joseph Aloba gbé ìyàwó Mohbad lọ sí ilé ẹjọ́ láti lè rí àrídájú bóyá lótìtọ́ ọmọ òun ìyẹn Mohbad ni ó ní ọmọ ọwọ́ rẹ̀ tí ó ń jẹ́ Liam. Ní ìgbà tí wọ́n sì dé ilé ẹjọ́ ni adájọ́ àgbà pa láṣẹ wípé kí ó lọ ṣe àyẹ̀wò DNA test náà. Tí adájọ́ àgbà sì wípé wọn yóò ṣe àyẹ̀wò méjì, wọn yóò ṣe ọ̀kan ní orílẹ̀-èdè wa ní ilé ìwòsàn tí ìjọba bá jàn lóǹtẹ̀, wọn yóò sì ṣe ìkejì ní òkè òkun láti fi lè rí àrídájú àyẹ̀wò náà láìsí tàbí ṣùgbọ́n kankan. Bẹ́ẹ̀ ni adájọ́ sì tún sọ wípé aṣojú kan gbọ́dọ̀ wá láti ìdílé olóògbé Nílẹ̀olúwa Alọ́ba tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Mohbad, àti aṣojú mìíràn láti ọ̀dọ̀ ìyàwó olóògbé ní Wùmí, àti láti ṣe àmójútó tí ó dájú níbi tí wọ́n bá ti ṣe àyẹ̀wò DNA náà. Ṣùgbọ́n láti ìgbà tí adájọ́ ti dájọ́ ṣe ni a kò gbọ́ nǹkan kan lórí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n tí a sì ń gbọ́ ní abẹ́lẹ̀ wípé bàbá Mohbad ni ó ń dá àyẹ̀wò náà dúró, wípé ìyàwó Mohbad ìyẹn Wùmí kò ṣetán láti ṣe àyẹ̀wò náà. Ṣùgbọ́n láìpẹ́ yìí ni a rí tí bàbá Mohbad jáde síta lórí ayélujára tí wọ́n sì nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà láti fi ṣe àyẹ̀wò DNA náà. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ni wọ́n ti wípé nígbà tí Mohbad wà ní ayé, níṣe ni àwọn kò jákulẹ̀ rárá, tí àwọn sì fẹ́ ṣe irú àtìlẹ́yìn àti ohun tí ó tọ́ fún ọmọ rẹ̀.
bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé níṣe ni àwọn nílò ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà fún owó láti fi lè ṣe àyẹ̀wò DNA náà. Gẹ́gẹ́ bí a sì ṣe mọ̀ wípé bàbá Mohbad ló béèrè fún àyẹ̀wò DNA, àwọn náà sì ni yóò sanwó fún àyẹ̀wò DNA méjèèjì, ti ilẹ̀ wa àti ti òkè òkun. Ìdí nìyí tí bàbá Mohbad ṣe jáde síta fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ọmọ Nàìjíríà láti fi rí owó láti fi ṣe àyẹ̀wò DNA kí wọ́n bá lè ní àrídájú bóyá ọmọ àwọn ìyẹn Ìléríolúwa Lọ́ba tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Mohbad ló ní ọmọ tàbí òun kọ́, àti láti fi lè mọ̀ bóyá abẹ́ ìbí Liam ní ikú tí ó pa ọmọ òun ti wá.